ẹ̀yin èèyàn mọ̀ káàsán ẹ̀ ǹlẹ́ náà lórí ọ̀rọ̀ òbò ìdájí tí a sọ lẹ́nujọ́ mẹ́ta yìí a nílò láti ṣàlàyé nípa rẹ̀ dáadáa fún ìmọ̀ a jẹ́ kí ìwé jẹ́ ká mọ àwọn àǹfààní tó wà nínú early morning coitus fún àwọn ọkùnrin then mo sọ ọ̀rọ̀ nípa àwọn importance ẹ̀ ṣùgbọ́n mo tún rí more information nípa ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé ní àárọ̀ ní nǹkan bí aago 4 sí 6 ìwé sọ pé ìgbà yẹn ni àwọn ọkùnrin máa enter the third stage or the third realm of sleep. Tàbá dẹ̀ sọ pé REM I mean rapid eye movement RHM ìgbà yẹn máa ń go through rapid eye movement and that is the time tí most of àwọn hormones wọn máa ń wà àwọn oxytocin dopamine IgA gbogbo àwọn hormones yẹn I mean by IgA I mean immunoglobulin A ìgbà yẹn ni wọ́n máa ń wà secreted so and ìgbà yẹn ni partial paralysis máa ń ṣẹlẹ̀. What do we mean by rapid eye movement? Ó mean pé time tí wọ́n wà conscious of ara wọn. Research jẹ́ kó yé wa wípé erection bíi 3 àbí 4 ni ọkùnrin máa ń ní tán bá wà lójú oorun. Wọ́n ní the first and second yẹn wọ́n lè mọ́ wà conscious of pé àwọn ní erection. Ó mean pé ọkùnrin lè wà kó sùn kókó ẹ̀ lè kó má dẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ní third realm of sleep yẹn wọ́n nígbà yẹn ni ọkùnrin yẹn máa wà sensitive to the fact wípé òun lè erection. Wọ́n ní yẹn máa ṣẹlẹ̀ ní àárín 4 sí 4:30 a.m. ìyẹn láàárọ̀. Torí ẹ̀ ni mo ṣe ń sọ wípé ìwọ obìnrin ó léwu fún ọ láti reject òbò fún ọkùnrin rẹ at that particular time because that is the time that most of his hormones are secreted. So èèyàn tó bá deprive ẹ̀ ní àkókò yẹn is as good as you have spoiled that day for him because a lọ síbi iṣẹ́ pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni ó máa wà moody because gbogbo àwọn hormones tó secret kò ráyè release àwọn hormones yẹn so wọ́n tún sọ pé àwọn hormones tó jẹ́ antibody tó máa help ẹ̀ láti fight bacteria àwọn IgA àwọn oxytocin àwọn dopamine yẹn wọ́n ní gbogbo àwọn hormones yẹn time yẹn ló máa ṣe kíni ló máa secret ẹ̀ and those are the hormones that is going to prepare him mentally and psychologically for the day. So then apart from that àwọn neurons àwọn neurotransmitter tó wà lára ọkùnrin wọ́n ní àkókò yẹn ni wọ́n máa ń wà secreted at the third realm of sleep. Tó bá wà ní third realm of sleep time tí partial paralysis máa ń ṣẹlẹ̀ ìgbà yẹn náà máa ń ní rapid eye movement is between that time of 4 a.m. to 6 a.m. So wọ́n wá ní that's when they dream. Àwọn ọmọ tó máa ń ṣẹ̀ṣẹ̀ ń come to the stage of wet dream. Àwọn ọmọ adolescent tó ṣẹ̀ move to the adult age wọ́n ní time yẹn ni wet dream máa ń ṣẹlẹ̀ because that is the time that they will be conscious of their environment, they will be conscious of their body tán bá wà ní ojú oorun. So àwa rí wípé gbogbo àwọn nǹkan yẹn ló máa ń ṣẹlẹ̀ ní àkókò ìgbà tí ọkùnrin bá ṣẹ̀ṣẹ̀ tají. So early morning sex àti late night sex wọ́n lò ní ó yẹ kí obìnrin target torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn obìnrin tí wọ́n ń ṣe kíni tí wọ́n táwọn ọkùnrin ọkọ yín ń kó níta àwọn ò ní timetable tiwọn. Timetable tí wọ́n gbé kalẹ̀ lọ́sàn-án tó ṣe pọ́sọ̀ ọ̀sán ni wọ́n máa ń sọ wípé wọ́n ready yẹn àwọn yẹn opposite ní timetable táwọn ń lò àárọ̀ yẹn làwọn máa ń target àti late at night because that is the time tó yẹ pé his scrotum will be alive gbogbo àwọn neurotransmitter tó wà lára ẹ̀ ìgbà yẹn làwọn neurotransmitter yẹn máa ṣe kíni náà máa wà alive but time yẹn wà ní wọ́n fẹ́ sùn tó bá tún ti di òru alẹ́ ní nǹkan bí 11 sí 12 lórí òru in between yẹn wà ní ó rẹ̀ ìdájí náà ní wà ló ṣì ń sùn lọ́wọ́ so àwọn tán máa wá ṣe kíni tán máa bá bẹ́ẹ̀ dó ọkọ ẹ̀ àwọn á wá gbé sex tiwọn dídó tán fẹ́ ṣe yẹn wọ́n á gbé sí àárọ̀ ṣebí wọ́n ló ní timetable they will use your own opposite timetable ìyẹn náà wọ́n máa lò láti dó ọkọ ẹ̀ torí ẹ̀ ló fi dàbí wípé ọkàn ọkọ ẹ̀ because sex tí ọkùnrin bá ṣe ní ọ̀sán ó yàtọ̀ sí èyí tó bá ṣe láàárọ̀ ó lè fi tọ̀sán àbí tìrọ̀lẹ́ ó lè fi ṣe top up ṣùgbọ́n èyí tó really wúlò fún ara ẹ̀ tó wúlò fún ọpọlọ ẹ̀ tó wúlò fún brain ẹ̀ wọ́n lè tó bá ṣe ní àárọ̀ yẹn òun ni ó wúlò fún
health rẹ̀ ló wúlò fún even psychology ẹ̀ gan. So gbogbo ìgbà tẹ́mọ̀ ní I bind the devil is in my house yẹn wọ́n lẹ́yìn gan ni devil yẹn gbà mí lẹ́yìn obìnrin wọ́n nítorí timetable ọ̀sán Sunday ọ̀sán Monday ọ̀sán tẹ́yìn gbé sex sí yẹn kì í ṣe wípé sex ọkùnrin ò lè ṣe lọ́sàn wọ́n ní ṣùgbọ́n tó bá ṣe fún lọ́sàn yẹn wọ́n ní kò wà okay lára ẹ̀ bíi ti ìdájí. So and that is what we are saying. So wọ́n ní attitude àti behaviour èèyàn wọ́n lòun ló ṣe kíni òun ló ṣe pàtàkì. So only a man who is able to do early morning sex and when to work can never come back moody. Kò lè come back moody. Nǹkan tí research sọ nìyẹn because àwọn neurotransmitter tó máa ń ṣiṣẹ́ nínú ọpọlọ ẹ̀ tó máa mú kó ọpọlọ ẹ̀ pé for the day tó máa mú kó ṣiṣẹ́ for the day gbogbo àwọn neurotransmitter yẹn wọ́n máa bínú wọ́n máa wà aggressive ni. So wọ́n ní tó bá deny ọkùnrin ní ìdájí wọ́n ló máa dùn ju kò deny ẹ̀ ní àkókò mi lọ pé if you must deny a man kò gbúdọ̀ jẹ́ àárọ̀ kùtùkùtù. So wọ́n ní òbò ìdájí yẹn wọ́n lòun ló ṣe the best jù nínú gbogbo òbò tí ọkùnrin ń dó because ní àárọ̀ tó bá rí ẹ dó wàá mọ̀ wípé ara ẹ̀ òun á mọ̀ wípé ara àwọn á wálẹ̀ ara àwọn á ṣe kíni á relax and you are preparing him physically and psychologically for the day. So àwọn reaction tí research sọ pé ó ń ṣẹlẹ̀ lára ọkùnrin ní àárín aago 4 sí aago 6 ó ní wípé àkókò yẹn ló wà ní the third realm of sleep. And when we say REM we mean rapid eye movement REM of sleep. Kí ni nǹkan tí a mean by third realm of sleep ni wípé àkókò tí dó wà lójú oorun ṣùgbọ́n ó ti ń wà conscious pé òun ti fẹ́ jí. So third stage of erection ló ń go through at that time. Ìgbà yẹn á feel like pé òun fẹ́ dóbò bẹ́ẹ̀ timetable tiẹ̀ ò fààyè gba ìgbà yẹn. So gbogbo àwọn strategic time tẹ́lẹ̀ rí ẹ̀mí ọkùnrin tẹ́lẹ̀ rí ọkàn ọkùnrin maneuver gbogbo àwọn strategic time yẹn ẹ̀yin máa ń waste ẹ̀ ni. So àwọn tí wọ́n wá ń bá yín fẹ́ àwọn ọkọ yín níta táwa lọ ń wàásù sí wọ́n wàá mọ̀ jẹ́ kó mọ̀ yé wa wípé time yẹn làwọn ń work towards nígbà táwọn. So on a norms tó bá ní kọ́kọ́ ẹ wá dó ẹ lọ́sàn-án tí ò wù kó dó ẹ tó kàn fagídí ní kó dó ẹ is as good as pé because sex yẹn ò lè wúlò fún bíi tàárọ̀. So àwọn tó bá ń gbà fún kó mọ rí wọn dó láàárọ̀ kó mọ rí wọn dó late at night àwọn yẹn ní ọkàn ẹ̀ máa wà pẹ̀lú wọn because of the fact pé ní àárọ̀ yẹn wọ́n ní ìgbà yẹn ni gbogbo àwọn hormones ọkùnrin máa ń wà secreted jù. Àwọn oxytocin àwọn dopamine àwọn endorphin àwọn IGA gbogbo àwọn hormone yẹn tó máa prepare mentally and psychologically for the day àárọ̀ yẹn ló máa ń rí àwọn hormones yẹn secret. Ìgbà yẹn ló máa lè cool off stress ẹ̀ tó bá dẹ̀ tún di evening náà the man will cool off his stress and be ready be at alert for the day. Even in the evening it will remove his stress because he has so much stress himself. So in the evening it will cool off his stress. Bẹ́ẹ̀ gbogbo àwọn strategic time tí ara wọn tẹ́ pé sex yẹn máa wúlò fún wọn nígbà yẹn ni ẹ̀yin máa ń sọ pé ẹ̀yin ò ráyè no problem. So and a man that you have deprived early morning sex and become moody you start saying there is no devil anywhere. You understand because early morning yẹn wọ́n ní kẹ́ máa ṣe kíni kẹ́ máa target ẹ̀ is very important and most of the time gan wọ́n ní see even if you must say no that it must not be early morning kò gbúdọ̀ jẹ́ early morning that even if you menstruate you can do labiocoitus or coitus interruptus. Yes, you can Google what we mean by labiocoitus so that early in the morning that time you be able to target it. Memory tí wàá fi sí ọpọlọ ọkùnrin tó o bá súnmọ́ ní ìdájí o lè ríru memory yẹn fi sọpọlọ ẹ̀ tó bá súnmọ́ lọ́sàn gangan nínú oòrùn torí gbogbo àwọn reaction àwọn psychological reaction tó máa ṣẹlẹ̀ nínú ara ẹ̀ ní early in the morning tó jẹ́ pé òbò tó bá dó láàárọ̀ á wúlò fún o lè fi wé ọ̀sán gangan. So gbogbo àwọn tán ń dó ọkọ yín ta strategic time yẹn làwọn yẹn ń lò láti fi ṣe kíni láti fi dó ọkọ yín. So ẹ máa target àwọn time yẹn àwọn early morning and late in the evening. Ìgbà yẹn ni àwọn hormones tá à ń sọ yẹn ìgbà yẹn náà máa ń wà secreted tí sex dẹ̀ lè wúlò fún ọkùnrin. Then ìwọ tó bá tí ìfẹ́ yàwó tó sì tí lọ́kọ tá àti ìgbé ọ níyàwó tó bá lọ rè ń dó okó sọmọ pé òṣòfò ara ni òfò ara lọ ṣe torí wípé sex ó wà fún àwọn tí wọ́n ti gbéyàwó ni ní táwa kà ní là ń sọ sóòtú toru mo jí tí mò ń research mo tẹ̀ sí ní journal kan tí mo ṣe ń sìn almost 15 pages ní mi tí kà rárá research mi o tó bá wù ọkọ náà kan náà sọ̀rọ̀ okó àtòbò sọmọ pé oríṣiríṣi department ló wà nínú iṣẹ́ ìrànṣẹ́ department okó àtòbò lèmi wà tó bó ṣe rí nu gbogbo ẹ̀yin tẹ́ mọ́ gbogbo òdàjí tá a pamọ́ fọkọ yín wọ́n lẹ́ ń ṣera yín ni ẹ ṣeun.